ẹ fàdúrà gidi ti bàbá mi lẹ́yìn o ẹ̀yin ọmọ nàìjíríà. Fọláṣadé ọmọ Tinubu ló sọ bẹ́ẹ̀. ọmọ bíbí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè nàìjíríà abilékọ Fọláṣadé Tinubu Òjó ti rọ àwọn ọmọ nàìjíríà láti má ṣe wo bàbá òun níran, kí wọ́n ṣàtìlẹ́yìn fún un, kí wọ́n sì fi àdúrà ràn án lọ́wọ́ láti lè ríbi darí orílẹ̀‐èdè yìí pẹ̀lú ìrọ̀rùn. Níbi ètò kan tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 25 oṣù kẹta ọdún yìí nílùú àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa ló ti sọ̀rọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard ṣe sọ, Fọláṣadé ní, mo ké pe ẹ̀yin ọmọ nàìjíríà láti fi àdúrà àti àtìlẹ́yìn tí ò lẹ́gbẹ́ ran ààrẹ wa tuntun lọ́wọ́ láti lè ṣàṣeyọrí nínú ìlàkàkà rẹ̀ láti sọ nàìjíríà di orílẹ̀-èdè ọ̀tun àti onítẹ̀síwájú. Ó tẹ̀síwájú pé bàbá òun kò lè dá ṣe o, nítorí ẹ̀ làwọn ọmọ nàìjíríà ṣe gbọ́dọ̀ tì í lẹ́yìn, kódà pẹ̀lú bó ṣe jẹ́ pé ètò ìdìbò ti kásẹ̀ ńlẹ̀. Fọláṣadé tó wà nípò ìyálọ́jà gbogbogbò, ìyẹn ìyálọ́jà general fún ìpínlẹ̀ èkó, ló pàdé bàbá rẹ̀ lásìkò tí ètò ìdìbò ń lọ lọ́wọ́ níbùdó ìdìbò wọn tó wà lágboolé wọn níkẹjà, níbi tóun àti Tinubu ti máa ń dìbò. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.